Ó ṣẹlẹ̀, Obasa àtàwọn ọmọ Nàìjíríà kan rẹ̀wọ̀n he nílùú òyìnbó. Olè ńlá ni wọ́n jà. Ẹ wá wojú àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti wọ gàù nílùú òyìnbó. Wọ́n ti sọ pé bí wọ́n ti ṣe ń lu jìbìtì náà ni wọ́n ń jalè kiri. Bẹ́ẹ̀ lọ́wọ́ ti tẹ̀ wọ́n tí wọ́n sì ti wà lọ́gbà ẹ̀wọ̀n báyìí. Ilé-ẹjọ́ Kingston Crown ti orílẹ̀-èdè United Kingdom ti ní kí àwọn ọmọ Nàìjíríà mẹ́rin kan àtàwọn ẹmẹ̀wà wọn mẹ́fà lọ faṣọ péńpé roko ọba lórí ẹ̀sùn bí wọ́n ti ṣe lọ jalè fóònù láwọn ilé ìtajà kan ní London. Gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá wọn ṣe sọ, àwọn ọ̀daràn yìí David Akintola, Ayọ̀mídé Ọlárìbíró, Ọlábíyì Obasa, David Ọ̀kẹ́wọlé, James Adodo, Robert Hughes, Nelson Joel, Michael Babo, Mustekim Mia àti Lavelle Blois ni wọ́n jọ gbìmọ̀pọ̀ tí wọ́n ja àwọn ṣọ́ọ̀bù bíi 13 lólè fóònù láàrin oṣù kẹsàn-án sí oṣù kọkànlá ọdún 2024. Wọ́n ní ilé-iṣẹ́ EE ni wọ́n ṣe jàǹbá yìí fún jù, léyìí tó jẹ́ pé lúlù ni wọ́n máa ń lu àwọn òṣìṣẹ́ ibẹ̀ tí wọ́n bá ti dé, tí wọ́n á fipá mú wọn lọ sílẹ̀kùnlé ọjà wọn. Bẹ́ẹ̀ ni wọ́n á máa jí àwọn fóònù olówó ńlá àti àwọn ẹ̀rọ ìgbàlódé tí nǹkan tí wọ́n ti jí kó jẹ́ $2,200 owó euro, ìyẹn €240,000. Láfikún, àwọn ọlọ́pàá ṣàlàyé pé bí ọwọ́ ti ṣe tẹ àwọn ọ̀daràn yìí ní DNA wọn àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú mọ́tò tí wọ́n fi lọ jalè ọ̀hún ló tú wọn fó pátápátá. Tí ọwọ́ sì tẹ 4 nínú wọn lásìkò tí wọ́n tún lọ ṣọṣẹ́ ọ̀hún ní EE shop lágbègbè Kilburn lọ́jọ́ 19 oṣù kọkànlá ọdún 2024. Nínú ìwádìí, ọlọ́pàá ní wọ́n ti rí àwọn fóònù àtàwọn ẹ̀rọ ayélujára tí wọ́n ti jí pamọ́ tẹ́lẹ̀. Bí àwọn afurasí 10 ìṣèdéwájú adájọ́ nìyẹn. Lẹ́yìn tí àwọn 8 ti sọ pé bẹ́ẹ̀ ni àwọn jẹ̀bi ẹ̀sùn ọ̀hún nítorí lásìkò tí ọwọ́ tẹ̀ wọ́n yìí wọ́n ń gbáradì láti lọ jalè ní ìyẹn lọ́gbọ̀n ọjọ́ oṣù kìíní ọdún yìí. Bẹ́ẹ̀ ni adájọ́ sọ pé kí wọ́n lọ fi aṣọ péńpé roko ọba nínú ìgbẹ́jọ́ tó wáyé ní ọjọ́ 7 oṣù kọkànlá ọdún yìí tí kálukú sì gba ìjìyà wọ̀nyí. Ẹ̀wọ̀n ọdún 10 ni wọ́n ju James Adodo sí, nígbà tí David Akintola rẹ̀wọ̀n ọdún 6 àti oṣù 6 yìí. Ní ti Michael Babo, ọdún 6 àti oṣù 10 ni wọ́n ní kí òun lọ lòún tiẹ̀. Bẹ́ẹ̀ ládájọ́ la Robert Hughes mọ́ ẹ̀wọ̀n ọdún 5 àti oṣù 3 gbáko. Ayọ̀mídé Ọlárìbíró ti ń ṣọ̀wọ̀n ọdún 4 àti oṣù 6 báyìí, nígbà tí Nelson Joel rẹ̀wọ̀n ọdún 3 àti oṣù 3 péré hẹ́ntì. Ṣùgbọ́n ní ti Ọlábíyì Obasa, ọdún 3 àti oṣù 6 péré ni wọ́n ní kóun náà sáré lọ lù. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ òun kò ṣàìkan David Ọ̀kẹ́wọlé ní tiẹ̀, ẹ̀wọ̀n ọdún 7 àti oṣù 6 ni wọ́n là mọ́. Bákan náà ni àwọn afurasí 2 kan táwọn náà ń gbèrò láti jalè náà gba ìdájọ́ tiwọn. Lavelle Blois rẹ̀wọ̀n ọdún 2 he, bẹ́ẹ̀ ni Mustekim Mia ní tiẹ̀ rẹ̀wọ̀n ọdún 8 àti oṣù 6 péré. Rájírọ̀fẹ́ Ayọ̀bámi ló ń jábọ̀ ròyìn. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Alore TV, Alore TV, nílé nílò kórè, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye, ní gbogbo àgbáyé, ẹ máa wò ó, ẹ máa wò ó, Alore, Alore, ẹ máa wò ó, ẹ máa wò ó, ẹ máa wò ó. Yeah.